ṣé ẹ ti gbọ́ nípa plantain pancake? Yes, plantain pancake ni. The pancake you already know. I've taught you how to do pancake. Ó wà nínú channel mi. Ẹ kú dédé àsìkò yẹn ará mi nílé lóko lódò. Alase Nimi náà lẹ́wà. Mo gbé plantain pancake wá fún ilé ni. Báwo ló ṣe ń ṣe? And the recipe gangan òun ni plantain. Kò wá yẹ kó over pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. But ipe wa ní plantain tó wá ripe nílé òun ló dùn fún recipe yìí. Ṣé bá ti rí plantain dẹ̀ ti rọ̀ ó make it fi dín ẹ fẹ́ waste ipe ẹ wò kí n kọ̀ dín ẹyọ kan nínú òróró ìfẹ́ waste òróró and all that. Ṣé bá ti ní flour ńlẹ̀ ẹ̀rọ agbé òun rè mo ti dá ìsibí báyìí plantain mi ni ṣóyè yín then flour lélẹ̀ tí gbogbo máa ń pè flour lọ́ba ra flour àwọn lè flour. Then this is sugar, this is little salt and also little sugar ni because ẹ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ dùn ní títí ẹ̀ láyé títí ẹ̀. Then this is milk, just evaporated milk ló wà ńbẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé bóyá powdered milk lẹ́ni you can add it kẹ́ bí omi sí. Mo sọ fún yín pé ọ̀nà kan ò ṣe kí ni kò wọjà. Then this is egg. I have 2 eggs here. You can do with 1, whichever way bó ṣe wù yín bọ̀ ẹ̀yin gbọ́dọ̀ wọnú recipe. Then I have my sauce here. This one is very very optional but èmi láì tí bá ń jẹ pancake kí n máa fi nǹkan tó ta yẹ́rìyẹ́rì jẹ. Ṣé ó ti yé yín? But tẹ́ bá ní sauce it is very optional. Or kẹ́ mú bóyá bí àtàgúngún. All well and good. So báwo ni a ṣe ń ṣe? Without further ado ẹ má jẹ́ n delay yín. Kọ́tà máa kọ́kọ́ ṣe lélẹ̀. All right. So àti ní plantain pancake ni òun ni ẹ dà plantain yín sí. Ara dà milk díẹ̀ sí. Ṣóyé lẹ́yìn yẹn a máa wá dà flour wá sí. Tá ń pè ní flour. Ṣóyé. Flour kékeré náà mo nílé. Plantain tẹ́ ní yẹn ẹyẹ kan péré ni ó ti rọ̀. So no wastage o. Ilé òkè táwọn ọmọ wà around yìí. So the regular pancake. Let me do this one for them. So you can do like this. So after which you pour your egg. Eyin. Then tẹ́ bá ní blender, you can actually do it with your hand. The only thing, then sugar ló ń lọ yẹn o. Sugar. So bí mo yẹ sọ lọ tẹ́ bá ní blender, you can actually do it with your hand. The only thing ni pé ẹ máa match plantain yẹn da. So because mo fẹ́ kí plantain yẹn jẹ́ puree ni mo ṣe lo blender o. So ẹ má sọ pé torí pé ẹ rí blender ẹ lè ṣe recipe. So then pinch of salt ẹ ti rí nǹkan tí mo rà fi sí. Then we now add our milk gbogbo ẹ̀ máa add ẹ̀ tán. Èèyàn mi máa bèrè pé kí ló tí mo kọ́kọ́ da milk yẹn sí. So that ó máa aid blending ẹ̀ ó ti yé yín ni mo ṣe dá sí. So máa rọra add little water so that a lè ṣe shame dáadáa. Then we'll cover it also. Then we'll blend. So àti ṣe kíni àti lọ mixture wa tán ìyẹn pancake and plantain àti àwọn èròjà tó kù. Now what are we going to do? Just pour it. Pour the puree. Wow, it's very rich. Ó rich bàjẹ́. So reason tẹ́ ṣe ní tètè bomi púpọ̀ sí nínú kíní ni pé mo pé máa fẹ́ fi omi. So pancake wa náà gbọ́dọ̀ tún ṣàn jù. Gbọ́dọ̀ thick jù, you know. So ẹ rọra fi omi. Ordinary water mo lò. But I feel warm water, Lenny, but ordinary water is okay. I can feel
ṣan blender mi sínú ẹ̀. So now let me clear up this place, then I'll move to the next segment. Mo ń bọ̀. So now mo ti clear table mi, so nǹkan tá máa ṣe ni pé a máa mix 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 mix. So tí butter yín bá thick jù, consistency tẹ́ fẹ́ rí lélẹ̀ ṣá, òun ni ẹ ti rí. Kó má ṣàn jù, kó dẹ̀ má thick jù. So kí ni next thing? Next thing is to heat up our pan. On a very low heat. Very low heat. So ẹ jẹ́ kó gbóná, tí pan yín bá ti gbóná dáadáa, a máa wá fi òróró díẹ̀, just like the normal pancake bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. So you can keep stirring. Tẹ́lẹ̀ ó bá pọ̀ lórí pancake yín, you can add more water, but however consistency tí ẹ fẹ́ kẹ́ achieve lélẹ̀, kò gbọ́dọ̀ thick jù, kò dẹ̀ gbọ́dọ̀ ṣàn jù, òun lélẹ̀. So now à ń dúró kí pan wa kó gbóná. So now pan wa ti gbóná dáadáa. What we are going to do is, ẹ má yẹ òróró bò, because pancake ni, you need very little oil, very little. So ó yẹ kí n lo brush gan ni, but mi rí brush mi, so and I can't keep you guys waiting. Ni mo ṣe mo ṣe coat ẹ ti rí inú ẹ̀ pọ̀ kọ̀ ọ̀rá ń dán ni, exactly nǹkan tẹ́ need nìyẹn. Ká kọ́ fi pààrọ̀ ẹ̀ ni. Of course pancake la pè, not oil cake. Just try to use a very good oil. No. So mo nígbàgbọ́ pé òróró yẹn ti heat up pẹ̀lú pan yẹn sìn, a máa rọra bù báyìí. Tẹ́ ẹ bá ní ṣíbí kò kan dandan, ẹ lè máa ṣe díẹ̀ sínú kínní. So just around it. So ṣàmù pé on a low heat ni mo rọra fi jẹ́ kí pan yẹn gbóná. Nísìnyí máa rọra fi sí little medium, just little. So that a lè sọkútù wọ̀wọ̀ dáadáa. Tẹ́ bá rójú kíní pan yìí, tẹ́ bá rí ó máa mi bá ní pé tó bá ti tó some seconds flip it and all that. Nǹkan tẹ́ bá fi máa mọ̀ pé ó ti ń jiná lábẹ́ dáadáa, kò ju pé àwọn dọ́dọ̀ tó máa dàbí pé ó ń ta pó táwọn yẹn bá ti clear ní wọn bá lójú ẹ̀, bubbles sorry. Ẹ̀rí àwọn bubbles yẹn pó, just tiny bubbles, wọ́n máa ta pó. So tó bá ti clear ní wọn bá lójú ẹ̀, or finally then you know that okay, it's ready to be flipped all over. So ẹ dẹ̀ má jẹ́ kí iná yín kó pọ̀ jù, pé mo wá ní kékeré ra fi sí medium, just little, if not tó kọ̀ máa jóná. So ẹ jẹ́ kí ìwọ̀ntúnwọ̀nsì ní iná abẹ́ pancake. And plantain pancake is not a meal that you go and ẹ ti rí bubbles yẹn ṣe pó, ẹ ti rí wọn ṣe pó. So that's exactly what I'm talking about. So let's flip it over. Okay. Now you see our pancake, our plantain pancake. That's it. Ìwọ tó bá fẹ́ kí ó brown jù báyìí lọ, ẹ má tètè flip it, but I think this is a very nice pancake color. Ṣóyé? So ẹ jẹ́ kí ti abẹ́ yẹn náà kó ṣe kí ni, kó sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀, kó jiná wọnú ara wọn dáadáa. So by and large, a pancake should not last lórí iná. The batter shouldn't last more than 60 seconds or 1 minute max lórí iná. Sure, you understand? Did you get that? If you don't get it, forget about it. Okay, now I think I'm done. Actually, if you can flip it like this, turn it like this, then it's ready. It's ready. That means it's not sticky again. So actually, that's your pancake. So bashe go batter in round. So let me quickly. Ẹ ti rí òróró ara ẹ̀. Mi ní bò òróró sí pan yẹn mọ́, because pan yẹn mo ti bò òróró sí the first time.
So then because the pan ó ti gbóná ńsìn, ẹ máa ló iná sí kó má bàa jóná. Ó ti yé yín, kó má jẹ́ pé kò dín, ó kàn jóná ni. So that's how you do your plantain pancake recipe. Sure, you understand it? You understand it? Yeah, please share my videos, subscribe to my channel. I love you guys. Thank you so much. Share me, enjoy, and give the channel thumbs up, thumbs up, thumbs up, thumbs up, like. Love, 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 love. Because I love you guys, yes. So, that's the bulb we're talking about. Then you can now flip it over. So this is it, Etiri. Okay, now Oti done. You can see this is how we are going to be doing it. So mashi gbogbo behind camera, then I'll now come and roll it. Okay, you know ribushima fine pelu sauce me. I'll be back. So ní báyìí àti di plantain pancake wa tán. So ẹ jẹ́ ká wá roll ẹ̀ ká bẹ̀rẹ̀ rolling ẹ̀ pẹ̀lú sauce wa. But if you don't have any sauce, you can go ahead and eat it like this. Kò sí any kíní ńbẹ̀. But because I have sauce, tó bá ní sauce tẹ́ ẹ lò ńlé tó ń láì lò nínú fridge yẹn àbí freezer yín, please go and pick it. And what? And do your pancake like this. Ẹ lè lo toothpick kẹ́kọ̀ọ́ fi gún báyìí. So that this is our lovely pancake. So I'm going to do that for everything. Everybody what are the sauce? Please try to be creative. Like this. Emma faju, Emma pé kuma loya. Like this. You can see. You can see it. So mo lérò pé bí kí n ṣe gbogbo ẹ̀ tán ni. Iṣẹ́ business. Okay. So another one. And there's always one thing about pancake. You can actually make a design. Tẹ́ láwọn ọmọdé tó bá like ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Nínú shape pot yẹn a máa fi ṣe bóyá bí etí Miliki or something, you know, that kind of a thing. So that's it. So now we have our toothpick. And our pancake is what? Is ready to be sharp. Isn't this beautiful? Do you like what you see? This is what we call plantain pancake. Mo lérò pé enjoy recipe tèmi, and I'm very sure pé ẹ máa recreate it. Please tell me in the comment section. I love you guys. Ire o lọ́jọ́ gbogbo. Bye.